ilé ayé ilé asán o, kí là ń bá ká gan? Kí ni gbogbo kìràkìtà? Wọ́n ní kìràkìtà ò dọ́là o, ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Nínú sinimá Forílà-kú yìí ni ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́yin ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, a kí yín wípé ẹ ṣé o, ẹ káàbọ̀. Báwo dẹ̀ ni gbogbo ọ̀dọ̀ yín o? Tó bá jẹ́ ẹ̀yin a jọ wà níbí tẹ́lẹ̀ tá jọ ń ṣe náà ni, a kí yín wípé ẹ ṣé kú gbogbo ìgbà wa. Ẹ̀yin lẹ mọ̀ wá, àwa lẹ máa bá. Mi ò ní wá yín tì o. Sinimá eléyìí tá mú wá fún yín lọ́jọ́ tòní ni Forílà-kú. Forílà-kú ló sọ nípa ìgbésí ayé bàbá kan. Bàbá yìí jẹ́ ẹni tó wá láti ìdílé ọba. Ìdílé ọba ni bàbá yìí ti wá, ìyẹn ni pé ọba tọ́ sí, tí gbogbo ènìyàn sì mọ̀ pé ọba tọ́ sí. Ṣùgbọ́n látàrí pé kó má bàa jọba, èyí tó jẹ́ àbúrò ẹ̀ ó ṣe kíni, ó rán àwọn agbanipa sí kán mú kúrò lórí ilẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ o, wọ́n mú kúrò lórí ilẹ̀. Wọ́n mú kúrò o, wọ́n mú ìyàwó ẹ̀, wọ́n mú kúrò. Wọ́n tún gbìyànjú láti mú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí. Wọ́n gbìyànjú láti mú àwọn ọmọ yìí láti mú wọn kúrò ní orí ilẹ̀. Ṣùgbọ́n wọ́n rí kan mú kúrò, ó kù méjì. Méjì tó wá kù ló wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí agbọ́n. Ó láfi ṣe kíni, àfi lá kóun gba ẹ̀san ikú tó pa bàbá àti ìyá òun. Ṣé ẹ rò wípé ìgbésẹ̀ tó gbé yìí ṣó dára lójú tiyín àbí kò dára? Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section. Àti wípé arábìnrin yìí tó wá ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe, oní ègbó la mọ̀ sí lábúlé wọn. Ṣùgbọ́n Suzy alọ́kólóhun gbígbéni ni láàrin ìgboro. Bó tilẹ̀ wá jẹ́ wípé ó nítorí bàbá àti ìyá òun àti ọ̀rọ̀ tí ìyá bá òun sọ ní ìkẹyìn kó tó di pé ìyá fayé lẹ̀ ló jẹ́ kóun ṣe kíni, kóun gbégbá iṣẹ́ tóun ṣe o. Tóun dẹ̀ ti rí lọ́kàn wípé tóun ò bá gbẹ̀san ikú tó pa bàbá àti ìyá òun àtàntí òun, òun ò ní ṣe kíni, òun ò ní dẹ̀yìn. Ǹjẹ́ yìí tiẹ̀ fọwọ́ mọ́ ìgbésẹ̀ tí arábìnrin yìí ń gbé nínú sinimá yìí? Tẹ́yin bá fọwọ́ sí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Tẹ́yin ò bá fọwọ́ sí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section. Ẹ má wá gbàgbé ẹ subscribe. Ẹ jẹ́ ká